ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti gbogbo tẹ́tí ń gbọ́ wa. This is crossblog XTV. Please don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ wòlíì Hezekiah, Rotimi Daniels tún ti jáde tán báyìí o láti wá tú àwọn ọ̀pọ̀ àṣírí míì lórí oríṣiríṣi àwọn ìwà tí wọ́n ń hù sí àwọn ènìyàn tí tó bá yẹ pé táwọn ènìyàn bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n máa fi ọlọ́pàá lé wọn kiri, wọ́n máa threaten wọn. Lórí program yìí arákùnrin kan pè wọlé láti ìlú United Kingdom, ó ṣe àlàyé àwọn nǹkan oríṣiríṣi tí ó transpire láàrin alàgbà Ezekiel àti arábìnrin kan ní United Kingdom tó ní shop ní Peckham High Street. So wọ́n yẹn ní àwọn challenge alàgbà Ezekiel pé kán jáde wá láti wá debunk gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Ẹ jọ ọ̀rọ̀ yìí lágbára gan-an, ẹ jẹ́ ká bá Rotimi Daniels pàdé lórí ètò yìí. Thank you. Ayé nípa ẹni tó bá rán ọfà sí ọ, ọfà máa káyé ẹ ní. Ẹni tó bá rán ọfà sí ọ, ọfà máa padà sára rẹ ní. Tó bá jẹ́ pé a ti lè rí nǹkan tẹ́ ń ṣe yìí, ká ti rí èèyàn bíi ti ń kó gbé sílẹ̀, kó máa ṣe. A kò lábẹ́ ìtàn ti pẹ́. A máa kò lábẹ́ ìtàn. Torí àtàrọ̀ náà mo ti gbìn àkọ́kọ́ ti pẹ́ tí mo ṣáà ti fẹ́ bá yín sọ̀rọ̀. Ibi tí mo wá kẹ̀kà nìyẹn. Ibi tí mo fẹ́ kẹ̀kà nìyẹn. Tẹ́ ẹ máa fi béèrè. Tó bá jẹ́ pé bíbélì tó wà lọ́dọ̀ yín ó wà òkè ni, torí bíbélì ti pé méjì. Mbànkẹ́ lọ sí Ezekiel 23:23. Ó ní Pẹ́kódù àtàòṣùà gbogbo wọn jẹ́ ọmọkùnrin tó wu ni, balógun àtolórí àwọn ògbóni gbogbo ológun ẹṣin. That's Ezekiel 23:23. Ṣùgbọ́n sìn bíbélì tó ti lè máa bá wọn ti ṣèǹjẹ. Wọ́n ti ṣèǹjẹ bíbélì tó ti máa bá aṣọ wọn. Ọmọṣẹ́ kẹ́kẹ́ abẹ yẹn ẹ wo sà Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ máa ṣe, ṣùgbọ́n àwọn kan ti wà tó sì máa bá yín sọ̀rọ̀ tó sì máa bá yín sọ̀rọ̀ á dáa fún yín. God bless you sà, ẹ ṣé. ọ̀rọ̀ lẹ́gbẹ́ Sanmi Ṣójọbí ẹ jẹ́ sáré bá wa sọ̀rọ̀, ẹ fẹ́ sọ nǹkan kan nípa ẹ lè unmute. Sanmi Ṣójọbí. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹ ṣé gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ ó ti ń dùn mí tipẹ́tipẹ́. Ó ti ń dùn mí gan-an tí mo ti ń wá ibi tí mo ti máa sọ̀rọ̀ yìí. Mo kàn ọlọ́kàn bá mi ṣalápàdé ọlọ́kàn gbé mi wọ́n á rí bá ọ̀rọ̀ Hezekiah yẹn gangan lè ń sọ. À ń sọ lẹ́nu bẹ́ẹ̀ ni. Ó ń dùn mí gan o. Orúkọ ṣọ́ọ̀pù ẹ̀ ó ń jẹ́ Victory Food Store. Ó opposite Peckham Library. Especially Nigerian food. Okay. Obìnrin yìí tí Hezekiah bá fẹ́ deny ọ̀rọ̀ ẹ̀ máa jáde máa lọ bá. Tó bá jẹ́ Hezekiah tó ń wá láti Nàìjíríà tó pèrè ní prophet tó ń wá sí UK o. Prophet Hezekiah CAC bẹ́ẹ̀ ni. Kúkúrú yẹn. Bẹ́ẹ̀ ni. Òun kọ̀ṣọ́ náà ni ṣe ń gbọ́. Ẹ sọ fún un tí ó bá jẹ́ wípé Ọlọ́run tó ń pè ló bá jẹ́ pé lóòótọ́ ló ń gbàdúrà, obìnrin yẹn ti wà rẹ́gí dáhùn o, ṣọ́ọ̀bù obìnrin yẹn ti dáhùn forever. Kí ló ṣẹlẹ̀ láàrin òun àti Hezekiah sà? Gba hòtẹ́ẹ̀lì wọ́n á sanwó oúnjẹ ẹ̀, wọ́n á gbé wá sí chọ́ọ̀chì yẹn, á bá wọn ṣe revival. Nǹkan tó wá yà mí lẹ́nu bẹ̀ ni wípé nǹkan tó ṣẹlẹ̀ lójú mi ni mo sọ yìí o, ìjọba mi gan máa ń lọ. Àwọn olè wá já chọ́ọ̀chì, wọ́n jí àìmọye irinṣẹ́ kó lọ. Pásítọ̀ yẹn dẹ̀ níyì ó lọ yá owó tó fi rẹ́ǹtì ṣọ́ọ̀ṣì tó fi ra irinṣẹ́ síbẹ̀ tó fi ṣe so many things ni. Hezekiah ní kí wọ́n tan heater kan wà níbẹ̀ báyìí tó dàbí iná, ó máa ń jáde bí iná báyìí ni orí round báyìí. Àwa tò yíká, àwa ń gbàdúrà, oníká gbàdúrà pé àwọn tí wọ́n wá jí irinṣẹ́ yẹn kó o káyé wọn kó bàjẹ́ o kí wọ́n fi ìkún sáré wá dá irinṣẹ́ yẹn padà. Ẹni yẹn lélẹ̀. Òun ni. Òun ni. So ó ní ká gbàdúrà nǹkan kan ò ṣẹlẹ̀ dòní o. Nǹkan kan ò ṣẹlẹ̀ dòní. Ṣé àdìgbò tó wá dùn mí jù
wípé ṣọ́ọ̀bù obìnrin yẹn torí tá a bá ti tá bẹ́ẹ̀ mi ṣe jẹ́ mẹ́ gangan mo ṣe máa sọ but mi ní sọ nísìnyí obìnrin yẹn flyer tó bá kó fún un lẹ́yìn tó bá hà tó máa há fáwọn èèyàn tán ní pẹ̀lú ìgbàgbọ́ tó ní sí anointing Hezekiah á wá tó sí abẹ́ ọjà ẹ̀ ráìsì ni ẹ̀wà ni ó máa tó sá obìnrin yẹn sì wà pẹ́ká mọ́ bàbá mi. kẹ́gbọ̀n kan tí mò ń sọ mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí Victory Food Store tẹ bá dé Peckham lónìí ẹ béèrè ẹ máa rí ṣọ́ọ̀bù yẹn wà ní títì pa ni látọ̀tí lẹ́lẹ́dún méjì tó ti wà ní títì pa o obìnrin yẹn wá lọ gba ṣọ́ọ̀bù sọ́dọ̀ wọn pa kí níbi tí wọ́n ti ń ta ìwé ó wá gba nǹkan kó ló wọ́n fún ní ẹ̀mọ́ bí lọ́rùn ṣọ́ọ̀bù kí ni London ṣe máa ń rìn náà wọ́n kàn bí kíní kónkó ló bá lọ́kàn fún àwọn tó bá fẹ́ rajà wọ́n á máa bá mọ́mì afẹ́ ra nǹkan àwọn àdìkí lẹ́fẹ́ ẹ̀jẹ̀ sáré lọ lẹ́kìn lọ́ba ẹ̀mọ́ wá ẹ̀jẹ̀ sáré lọ sí ẹ̀kọ́. obìnrin tó ti ní ṣọ́ọ̀bù ẹ̀ òun àti beams lọ́jọ́ competitive òní Peckham o. Victory Food Store kí Hezekiah kó lọ tú sílẹ̀ tó bá gbé dè mọ́ tó bá dẹ̀ pé òun kọ́ ló dé wọ́n ti ṣoore fún kó pe Jésù tó mọ̀ pé káyé obìnrin yẹn padà dá àìjẹ́ bẹ́ẹ̀ kòròfo ló gbé dání o kòròfo òtúbáńtẹ́ lásán ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó bá fẹ́ dì bẹ́ẹ̀dì kan tí mo bá tó bá fẹ́ dì bọ́ǹkì kan tí mo sọ ẹ̀ máa jáde ẹnìkan ti kọ́ ojú mi jáde. Victory Food Store opposite the Victory Food Store ní Peckham opposite Peckham Library. Bàbá Hezekiah ọ̀rọ̀ ti kàn yín báyìí ó kàn yín gbọ́n mo dẹ̀ mọ̀ pé àwọn ènìyàn àti ìjà. ẹ challenge ẹ kó wá pé Ọlọ́run Ísírẹ́lì yẹn tó lòun tó lòun jìbìtì tó lọ fi build mansion sí Nàìjíríà tó lòun build camp. I was in that revival that woman was talking about àṣewélé ọjà I don't know the meaning in Ondo State that year. Ẹnìkan ṣe kọ́mẹ́ǹtì yẹn. Bàbá mi Sanmi Ṣójọbí ẹjọ ẹ máa ṣe favour kan fún mi. Okay. Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ rárá sọ fún mi mo máa nídìí kẹ́ send voice note sí mi lórí WhatsApp. Okay. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ ní WhatsApp mi lọ́wọ́ àbí kí n pè é. Ẹ send nọ́mbà yín sí mi nìsín. Ẹ pè fún mi. Okay +234. Okay Naija lẹ́wà. Bẹ́ẹ̀ni. Okay. No mo ń lo nọ́mbà ẹ̀ fún WhatsApp mo máa ń fi pẹ́ẹ́sì Naija àti US +234. 80. Yeah. 9290. 9290. 6250. 6250. Ẹ ṣé bàbá mi. Èmi á sẹ̀ǹdẹ̀ lálẹ́ kí n tó sùn. Ẹ ṣé mi ní wá yín tì. Because àánú obìnrin yẹn ń ṣe mí. Àánú obìnrin yẹn ń ṣe mí gan. Oye tó ní ṣọ́ọ̀bù. Wọ́n jẹ́ ìtọ́jú pẹ̀lú obìnrin yẹn. Mo mọ̀ dáadáa ẹni tí mo mọ̀ dáadáa ni. Ẹ jọ̀ọ́ tí ẹ bá lè líǹkì wọn mọ́ mi ní mind. Mi nílé bọ́ tẹ́ bá pariwo síta ṣe ń gbọ́ àwọn tó máa jáde máa kọ́sọ wọn mọ̀ gan. Ó yá ẹ send voice note yẹn sí mi màá lo voice note yẹn. Alright, ẹ ṣé. Màá lo voice note yẹn. Ẹ ṣé bàbá mi thank you so much mi ní wá yín tì. Àṣẹ Èdùmàrè. Níjọ́ náà lọ́hùn-ún mo sọ̀rọ̀ mo ní mílíọ̀nìà mélòó ló wọ abẹ́ àwọn bàbá yìí tí wọ́n di bílíọ̀nìà. Ẹ̀yin mélòó lẹ rántí mi ní sọ̀rọ̀ jù torí àsìkò. Broda mo ń bọ̀ broda jẹ́ baby girl of life ẹ fẹ́ ṣe àkankan pẹ̀lú wa. Ẹ káalẹ́ sàn. Ẹ mọ̀ kálẹ̀. Ẹ sàn. Bó ti pẹ́ tí mo ti wo prógráàmù yín youth lè mí a dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ níbẹ̀ mo ń ṣe ẹ̀ fún àwọn èèyàn mi gan like my sisters tó tún wà Nàìjíríà tó ń sáré kiri torí èmi ò sí Nàìjíríà mo wà Rome tó ń sáré kiri pé Ọlọ́run wà bí ìgbà tí mo wà Nàìjíríà nígbà yẹn anybody tó bá wá sí Rome wọ́n máa sọ pé ó ti lọ sílẹ̀ mímọ́ ìgbà tí mo dé Rome tí mo rí pé
ó kù díẹ̀ gan kan délé pope gan gbogbo ibẹ̀ ni aṣáwó wà àwọn kí wọ́n ti ń pè kì í ṣe ilẹ̀ mímọ́ bí wọ́n ṣe ń rò pé ilẹ̀ mímọ́ ni oríṣiríṣi kan bẹ́yẹn. So mo jẹ́ èèyàn tó jẹ́ pé mi kì í lọ ṣọ́ọ̀ṣì Anglican náà bí mi sí but during time gbà tí mọ́mì wa kú gbà yẹn a sì kéré mo ní àbúrò tó tẹ̀lé mi kò fi bẹ́ẹ̀ wà òkè ibi tèmi báyìí so a lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n mú lẹ́sì mo fẹ́ sọ ní Yorùbá wọ́n bá a sùn nínú ṣọ́ọ̀ṣì. Ẹ dúró chọ́ọ̀chì wo nìyẹn kí lorúkọ pásítọ̀ yìí? Kérúbù and Séráfù níbo wọ́n máa ẹni tó ní ṣọ́ọ̀ṣì yẹn gan ti sá wọn ó fọmọ kékeré lóyún ó sá kiri báyìí àmùyè ló ń pe ẹni tó ní ṣọ́ọ̀ṣì yẹn Kérúbù and Séráfù Ìmẹ̀sí ló wà ní èkó. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti pẹ́ gan èmi ni mo ìsọjí tẹ̀ ń lọ lọ́wọ́ ni ó kí ọwọ́ bọ ojú ara ọmọ yẹn yúùtù ni Ọlọ́run wá tẹ́lẹ̀ rí ó kí wọ́n bọ̀ lára bí èmi àtìyàn lájọ rí tó wá sá ọmọ yúùtù ṣọ́ọ̀ṣì yẹn ni ó sá jáde wọ́n á dá ìsìn dúró pé báwo yẹn ṣe lè ṣe irú kan bẹ́yẹn bàbá ẹ̀ ń lọ ní ṣọ́ọ̀ṣì yẹn so after àgbà yẹn wọ́n ní pé ká má wọrí wọ́n máa ṣe kéèsì yẹn gan máa lọ arrest yẹ so mo wá tún lọ sí ṣọ́ọ̀ṣì yẹn again like another Friday ẹ lè believe pé wọn ò jẹ́ kí n wọlé wọn ni mo fẹ́ tú ṣọ́ọ̀ṣì. wọn ò jẹ́ kí n wọlé wọn ni mo fẹ́ da ṣọ́ọ̀ṣì rú pé mo parọ́ mọ́yàn kìnnìkan èmi àti èèyàn tó jẹ́ pé a jọ rí ẹni yẹn gan wọn ni rárá o èmi kọ́ lórí o. bọ́díọ̀. Yes sir. wọ́n da ọ̀rọ̀ yẹn rú ti kan tí mo sọ fún yín wá ti pé 15 years now. Yeah. 2009 ló ṣẹlẹ̀ mọ́mí wá ṣẹ̀kú wọn lọ ṣọ́ọ̀ṣì ọmọ yẹn kì í dẹ̀ ṣe pé kò wà òkè ibi tèmi báyìí wọ́n ti ọwọ́ bọ̀ lójú ara nínú ṣọ́ọ̀ṣì ọmọ yẹn dẹ̀ sájáde yúùtù ní náà ni ó dàgbà a lọ sí ṣọ́ọ̀ṣì wọn ò jẹ́ ká wọlé wọ́n da ọ̀rọ̀ yẹn rú dèlélé ni kò lójútùú. After some years gan ẹni tó ní ṣọ́ọ̀ṣì bí ọmọ 13 years. so táwọn èèyàn bá kàn ń sọ̀rọ̀ máa ní pé spiritual ìṣòro Nàìjíríà bẹ̀rẹ̀ látòrí ṣọ́ọ̀ṣì tó máa fẹ́ tún Nàìjíríà ṣe inú ṣọ́ọ̀ṣì náà ti máa bẹ̀rẹ̀. ṣọ́ọ̀ṣì ti kún everywhere Catholic ẹ lè pàdé òyìnbó nílùú òyìnbó á sọ fún yín pé àtìgbà tán ti bí òun ò dé ṣọ́ọ̀ṣì rí ìyẹn ò dẹ̀ ní kí ayé ẹ má da ṣáà jẹ́ kí ọkàn ẹ mọ́ many things tó ń ṣẹlẹ̀ Kérúbù and Séráfù ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ sí mi victim ni mí ó ṣẹlẹ̀ sí àbúrò mi wọ́n da ọ̀rọ̀ yẹn rú wọn jẹ́ ká wọlé wọn la fẹ́ da ṣọ́ọ̀ṣì rú àwọn èèyàn tó sọ fún wa pé a máa get justice wọ́n dàrú Ìmẹ̀sí ní ṣọ́ọ̀ṣì yẹn Kérúbù and Séráfù wọ́n pe ẹni tó ní ṣọ́ọ̀ṣì yẹn ní àmúyẹ wọ́n dàrú so God bless you sir à ń rí program wí ìtú àwọn ọmọ kékeré mò ń ṣe ẹ̀ fún àwọn ẹgbẹ́ mi God bless you thank you for everything àwọn tí ò bá tí ì ṣẹlẹ̀ sí ló máa sọ pé kí lẹ̀ ń sọ àwa tó ti ṣẹlẹ̀ sí tó jẹ́ pé a ti lọ ṣọ́ọ̀ṣì nǹkan tójú wa ti rí bí mo ṣe wà ń bí yẹn báyìí àwọn àǹtí mi máa ń dédé pè mí pé mo lọ ní ṣọ́ọ̀ṣì kan tí mo lọ wọ́n ní kó máa mu iyọ̀ kìnnìkan mo sọ fún pé rárá I don't like it ìgbà tí mò ń bọ̀ wá sí ìlú òyìnbó mi sọ fún any pastor so I can't be a victim many people tó jẹ́ pé tó wà ní Europe yìí people sir salary wọn kó fún pastor ní Nàìjíríà ní pé wọ́n máa ní ìwé dèní wọn tí ní ìwé. kì í ṣojú lásán ní bẹ́ẹ̀ kì í ṣojú lásán. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín
Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.